Kilarigbo ètò tí a fi ọ̀nà àrà gbé kalẹ̀ fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa láti mú àwọn òṣèré jàǹkànjàǹkàn súnmọ́ yín pẹ́kípẹ́kí fún ìròyìn tó perégedé bó ṣe ń lọ lójú agbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. I'm the bunch of skippers like Jamaican friends call me Capella, like my South Africans call me the Coco Master. A cowboy, so to you. Kilarigbo, Kilarigbo, Kilafetubo. Don't touch the die. They about touch here. I want to lay as MC. Gbogbo àwọn tá ló yà MC o. Àwọn táwọn kà fẹ́ sí ọlọ́run àgbàgbọ́yé. Ará àdúgbò yìí bá ń kéèyàn yá o. Ọ̀pọ̀lọpọ̀. Tọ́lá Kilarigbo. Wọ́n ti gbẹ́ sọ Kilarigbo ẹ̀jẹ̀ ká gbọ́. You know where we are now. Ọ̀dọ́n báyìí bàbá mi là wá MC Oluomo. Kò sábà àdúgbò yìí bá ń kéèyàn MC Oluomo. Pé máa jẹ́ nìyẹn. Because òyìnbó say what? The continental instrumental is a national development of the area. Thank you. Oṣù Musiliu àyè wọn máa san àyè oṣù. Alájí Musiliu mi ọmọ akin tí ó gbọ́dọ̀ oṣooṣù ayé lè bàbá bèjì mi ọkọ ọmọ dínà ọkọ tó pẹ́ bèbí mi ò ṣe ọkọ àyíṣà bèbí mi àyè oṣù. Ṣé ìtọ́jú mú ti dábàá dáadáa? Sálọ́ máa jẹ́
ṣọ̀kọ̀ lóde iṣẹ́. Olóde wájú àṣọ̀kọ̀ ìyànjú. Owó lọ́wọ́ ló dá àṣàkí lọ́la. Ọ̀tá tó yẹ ṣe làbẹ́kọ̀ ẹ̀rù. Owó lọ́wọ́ ló dá àṣàkí lọ́la. Kìnnì kan ò léṣe o. Owó lọ́wọ́ ló dá àṣàkí lọ́la. Bàbá yẹn ṣe làbẹ́kọ̀. Ọlọ́run wájú lọ́dẹ.
Thank you.
ìtàkìtì ẹbọ nígbà ó tààrà ti jọ ìwàwúrẹ́ bíi 50 síbẹ̀síbẹ̀ náà lọ́tọ́tọ́ fòyànyàn. kò dé tún bàbá sọ ọmọ ìyàwó àlábì o ẹni tó fi jí bọ́lá lọ́jà ìṣọ̀kan àlùbáríkà tó wà lára. Mami sí, ẹ bá yìí. ọmọ wọn nílùú Kwara dání obìnrin Amẹ́ríkà mọ́ ẹ. àwa síbi lọ tèmi àwa ṣayẹyẹ ọ̀gá wa Àyìndé Akinsanya aka Oluomo present Oshodi 1 tí èmi Alhaji Simon ni mo jẹ́ second commander nínú Oshodi 1 mo lọ́wọ́ jẹ́ pé èèyàn tó láàánú tó ń fún wọn kéré jẹ tó ń fàgbà jẹ tó ẹ pé torí bá ń fún ẹ báyìí orí ń fọ́ Oluomo ni ṣé ọ̀rọ̀ mi làbẹ́ sọ pé Oluomo ṣé Europe tó ṣe ní last year fáwọn èèyàn lábẹ́ sọ ni èèyàn 49 lọ kó lọ láì ṣe councillor láì ṣe local government chairman láì jẹ gómìnà ní Lagos state ó ń ṣe nǹkan tó pé àwọn agbẹ̀rù wọn bá fún ara wa ṣé opó lábẹ́ sọ ni àwọn opó tó bá wá pé àwọn olórúkọ àwọn òṣèlú kan tó máa ṣe fún ó kọ́ ọmọdé jẹun kọ́ máa gbà mọ́ra irú yẹn báyìí wọ́n máa ń wálẹ̀ kan ní generation kan ni wọ́n yẹ ká lọ́n jẹ́ ká rí àwọn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kíkú máa pa wọ́n kíkú dé máa pa àtàwọn followers wọn náà ká ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. ó wà ń bí. Kilarigbo. ẹ máa wọ ẹ máa fọ. òun lẹ ti ń gbọ́ ẹ. ẹ dúró ń bẹ̀ fẹ́ wọ. bá mi ò dán mọ́rán bọ̀ ẹ má ní jẹ́. Kilarigbo náà. ṣé ti gbọ́. ilẹ̀ gbọ́ dèrèlé ló pariwo ẹ̀yin tèmi ó yá ẹ máa gbé lọ.